ohun wo ní bá lò ó láti fi kàbúrò mi ọmọ Bùkọ́lá Sùláìmọ̀ mi Àjọkẹ́ o. Every 29th of October o lọ́jọ́ bí rẹ ó tún sọ ọdún èyí o àsọpọ̀ ọdún láyé o wòye ọdún tó bọ̀ o àbúrò mi dáadáa ọmọ yọyọ nílé aláàdì Àjọkẹ́ o. Rọ̀gẹ̀dẹ̀ ìgbódò kò yà gan o ọkọ tó máa já aládé orí rẹ̀ mo gbàdúrà fún ẹ. DJ àmì ìgbé kí n lọ sókè o torí àbúrò mi ojú bá kọ́dá ẹ mo ṣe bá ṣẹ̀dá ọ̀run ìbá bá lélẹ̀ ọlọ́run gbọ̀ngàn ìbá yá lélẹ̀ ẹlẹ́gbẹ̀rin àpótí mo rí bá o òjò dákun mọ́ bèrè mi ò ní jẹ́ òtòrí ọmọ Bùkọ́lá mi Àjọkẹ́ ọmọ Òṣogbo òròkè o ọmọ àṣàlà ọmọ àtúpọ̀ lójú mẹ́rìndínlógún tán láàfin àtẹwọ́gbẹ̀já nílùú kábíyèsí mo súnmọ́ ba lẹ́sẹ̀ kan mo jìnnà sọ́ba lẹ́gbẹ̀jẹ arọ́bàfínlẹ̀ ọba bẹ́ lórí ọba Iyọlá Oyèwálé Àlàmú Oyèwálé ọmọ mo pé lọ́lá èsúrú ni wọ́n jẹ̀sùn lóṣogbo èsúrú bàbà ni wọ́n fi ń ṣàlejò lóṣogbo òròkè ọmọ àṣàlà Òṣogbo òròkè ọmọ àrí ọpẹ́ta ọmọ àrí pẹ́ta wọ́n gbà bí n bá wà pẹ́ta ní tèmi ẹ dákun ẹ mọ́ ṣe gbà lọ́wọ́ mi Ládésòlú ọmọ ẹ̀yà tí ṣe kú pẹ̀mú ọmọ kèǹgbèsẹ́nu okùn dẹ̀rẹ̀ sẹ́lẹ̀rú àgbo agbára àgbo lọ́sùn fi ń wọ ọmọ rẹ̀ kí dókítà òtòdé abímọ̀mọ́ dáná lé Ọ̀ṣun là ń kówé mọ́ ẹ bá ń kórè yèyé Ọ̀ṣun ọlọ́mọ nìyá wa Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ o olóòyè ayùn awẹ̀dẹ̀ kó tó wẹ̀rẹ̀ ọmọ tuntun àpè ọ̀rọ̀ bí ẹni sùn ọba òde èbí ni o àpè ọ̀rọ̀ bí ẹni sùn ọba òde Ìjẹ̀ṣà ìyá mi olóbì ká jẹ̀fọ́ra ń di alọ́mú ọmọ omi o ọmọ ẹ̀rí o ọmọ ọ̀tá o ọmọ àgbà o ọmọ Bùkọ́lá sọdún èyí ó ṣe tẹ̀mí tọkọtọmọ ìláyọ̀ ọlọ́run ọba oníjọ́ ọ̀sán kú máa lọ́wọ́ ọdẹ rògbò ọdẹ pẹ̀ràn o ẹran kìlọ̀ ọdẹ pa o ọdẹ pẹ̀ràn owó ọdẹ pẹ̀ràn ọlá ìran ọládẹkọ òní wọgbọ tiẹ̀ kópò òfo owó ìwọ̀nlé ajé owó òní wọn lọ́wọ́ rẹ yọ ìwọ̀nlé olókun ayò òní wọn lọ́dọ̀ rẹ òjòṣù ẹ̀rùn yóò nílò máa lákan ọmọ fọ́pọ̀ bó ṣe wulẹ̀ kọ́ ọpẹ́ láyé tó àní fojúmọ́ sàárè rẹ. Happy birthday to you àbúrò mi.